Ó dáa, ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí ẹ̀yin tí wà nílé, ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Ọ̀rẹ́bà 247. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Lórí gbajúgbajà òǹṣeré sinimá oníyòòbá ni tí gbogbo àmọ̀ sí Ọlá Azeez Ijaduade. Ọlọ́pàá kan ẹni ó ṣèèṣì yìnbọn sókè tó sì jẹ́ pé apádàbọ̀ ọbọ̀ yẹn ó wá bá Azeez Ijaduade ní ọrùn, tó sì jẹ́ pé wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ilé ẹ̀kọ́ Babcock University tó ń bẹ ní Ìlẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Kí ni tó ṣẹlẹ̀ gangan ní pàtó? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀. Lóòótọ́ kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ, ṣùgbọ́n bí ìròyìn bá ṣẹlẹ̀ pàápàá sí irú gbajúgbajà òǹṣeré sinimá bẹ́ẹ̀, oríṣiríṣi ìròyìn la máa gbọ́ nípa ẹ̀. Ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ wípé ikú tí ì bá pani tó bá ṣíni ní fìlà, ọpẹ́ ló yẹ kí èèyàn máa dá. A dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run ọba ọ̀gá àgbà eléyìí tó jẹ́ pé ó bá wa dá ẹ̀mí Azeez Ijaduade, ó bá wa dá ẹ̀mí rẹ̀ sí lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ láabi tí ìbá ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ Saturday, ìyẹn ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2023. Nígbà tó di ọjọ́ Sunday ọjọ́ 24 ọdún 2023 tá wà nínú ẹ̀ yìí, ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ burúkú eléyìí tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ó mú oríṣiríṣi ìròyìn eléyìí tí ó fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú ó mú jáde, torí pé Azeez Ijaduade àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ wọ́n ń gbìyànjú àti ya sinimá tuntun kan eléyìí tó ń bọ̀ lọ́nà, tó sì jẹ́ pé Azeez Ijaduade ẹni ó ń direct fíìmù yìí. Agbègbè Ìlẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ẹni wọ́n ti lọ ya sinimá yìí ní ilé ìtura ńlá kan tó ń bẹ ńbẹ̀. Ṣùgbọ́n ròyìnròyìn òpin ọdún eléyìí tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló mú iléeṣẹ́ ńlá kan náà tí àwọn náà tí wọ́n fi gbé ayẹyẹ òpin ọdún tá mọ̀ sí end of the year party kalẹ̀, tó sì jẹ́ pé ilé ìtura yìí ẹni wọ́n ṣàmúlò. Iléeṣẹ́ ńlá yìí ẹ mọ̀ àwọn ọ̀gá lọ́gàá, kódà àwọn kan tí wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ orílẹ̀-èdè China, wọ́n jẹ́ lára àwọn alákòóso àti olùdarí iléeṣẹ́ yìí, tó sì jẹ́ pé wọ́n kó ọ̀gọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ní iléeṣẹ́ yìí, wọ́n kó wọn sòdí lọ sí ilé ìtura náà eléyìí tó ń bẹ ní agbègbè Ìlẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, ayẹyẹ ń lọ lọ́tùn lósì. Ilé ìtura kan náà yìí ni Azeez Ijaduade àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ eléyìí tí wọ́n ti lọ ya sinimá ọ̀hún. Ṣé mọ̀ àwọn ará àdúgbò, àwọn ọmọ ọ̀ta lọ́tùn lósì tí wọ́n bá rí àwọn òǹṣeré, wọ́n á fẹ́ máa súnmọ́ wọn lọ́tùn lósì, bí a láti gba nǹkan kan lọ́wọ́ wọn tàbí láti bá wọn ya fọ́tò, bá wọn ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá eléyìí tí wọ́n bẹ ní ilé ìtura ọ̀hún àti àwọn òyìnbó Chinese àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ àwọn tó sì jẹ́ pé ọmọ ọ̀ta yìí wọ́n ń gbìyànjú àti fẹ́ dọ́gbọ́n ṣùrùbò wọn. Ẹlòmíì fẹ́ lọ bá àwọn òǹṣeré sinimá yẹn bóyá láti ya fọ́tò àbí láti bá wọn jókòó sọ̀rọ̀, láti ṣe oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà tí a bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹṣeré sinimá ládùúgbò wa, lágbègbè wa. Bákan náà ni wọ́n rí pé wọ́n tún ṣe nǹkan bí báyìí. Iṣẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bẹ nílé ayé, àwọn kan ń bẹ tó jẹ́ pé ọ̀tọ̀ ní tí wọ́n rò lọ́kàn tí wọ́n fi fẹ́ dọ́gbọ́n lọ bẹ̀. Ẹlòmíì ó lè fẹ́ ja èèyàn lólè, ẹlòmíì bí ọ̀rọ̀ tí yẹn ló máa fẹ́ kó ṣẹlẹ̀ kó lè láǹfààní àti yọ nǹkan mọ́yàn kan lápò. Ṣé mọ̀ kíní yẹn gìrìgìrì yẹn ṣẹlẹ̀ lẹ́yọ̀ sọ́kà. Ọlọ́pàá eléyìí tí wọ́n fi ṣọ́ àwọn èèyàn ńláńlá tó ń bẹ ní inú ilé ìtura ń bẹ, eléyìí tó jẹ́ pé wọ́n wá ṣe end of the year party ń bẹ, ẹnìyẹn bá yìnbọn sókè pé no, ẹ má súnmọ́ ẹni tí mò ń ṣọ́. Ṣé mọ̀ pé ẹni tí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá, tó jẹ́ pé ọmọ China ni, wọ́n á fọlọ́pàá tì í torí pé èèyàn ńlá ni. Ẹ lè súnmọ́ gawa nǹkan kan, tó sì jẹ́ pé èrò gìrìgìrì ó ti fẹ́ máa di olójú ọlọ́mọ òtó. Ènìyàn bá yìnbọn, bó ṣe yìnbọn gàgàgàgàgàgà sókè báyìí, apádàbọ̀ ọbọ̀ yẹn, apádàbọ̀ ẹ̀ déédéé ọrùn Azeez Ijaduade ló ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé kiri, ọlọ́pàá wọ́n ti yìnbọn pa Azeez Ijaduade, wọ́n ti yìnbọn fún lọ́rùn, ṣùgbọ́n kì í ṣe ọta àbọ̀ gangan ló bá lọ́rùn. Ikú tí ìbá pani tó bá ṣíni ní fìlà, ó yẹ ká máa jó, ó yẹ ká máa yọ̀ ni o. Abẹ́ dúpẹ́ o Azeez Ijaduade, ọlá tí gbogbo èèyàn mọ̀ ló ní sinimá òǹṣeré sinimá oníyòòbá lórílẹ̀-èdè Nàìjíríà. Ìbọn kọ́ kì í ṣe ọta àbọ̀ yẹn gangan. Ọta ò ní bà wá, ẹni tí ọta bá bà kò ní dúró bá wọn kégbe yéè. Ọta ò ní bà ẹ̀ mọ́ Azeez Ijaduade. Ikú tí ìbá pani tó bá ṣíni ní fìlàsẹ̀, ó yẹ ká máa jó, ó yẹ ká máa yọ̀ ni. Àwọn ọlọ́pàá náà ṣàlàyé ọ̀rọ̀, wọ́n ní kíní iṣẹ́ ara ọta àbọn ló ṣèèṣì hìtì Azeez Ijaduade lọ́rùn. Torí pé ká ní ọta ló bá báyàn lọ́rùn ni,
ẹlẹ́kọ̀ ọ̀run ò ní polówó lé lórí o Azeez Ijaduade. Ṣùgbọ́n àṣìṣe ò lọ́gàá, àṣìṣe ni ọlọ́pàá yìí ṣe tó fi ṣèṣì yìnbọn. Ó ń gbìyànjú àti yìnbọn láti fi lé àwọn èèyàn sáníyàn, ṣùgbọ́n kó tó wá di pé àpadàbọ̀ ọbọ yẹn ọ̀tá yẹn kó tó wá di pé dèédé ọrùn Azeez Ijaduade ọlá ẹni ó ṣe. Ká dúpẹ́ ẹ̀mí wọ́n gbé dìgbàdìgbà torí pé bí kinní ọ̀hún ṣe balẹ̀ báyìí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní ta porupu lọ́rùn ẹni. Àwọn akẹgbẹ́ wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn Babcock Teaching Hospital. Wọ́n dẹ̀ gbìyànjú láti alẹ́ òru mọ́jú Saturday mọ́jú Sunday ọ̀hún kó tó wá di pé ìròyìn ọ̀hún ó tàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Sunday December 24th 2023. Ọ̀gá ọlọ́pàá tí ṣe alàgbà Alámùtú wọ́n ti yọjú sí Azeez Ijaduade ní ilé ìwòsàn Babcock University Teaching Hospital eléyìí tó ń bẹ ní Ìlìṣàn Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ṣùgbà bákan náà ni wọ́n fi dá gbogbo wa lójú pé ọlọ́pàá tó ṣèṣì yìnbọn sókè yẹn bó tẹ̀ jẹ́ pé ìyẹn fẹ́ dáàbò bo ọ̀gá tó ń ṣọ́, wọ́n ní àwọn ti fọwọ́ ṣìkún òfin mu ipe ìjìyà eléyìí tí ó dẹ̀ tọ́ tó yẹ àwọn á fi jẹ torí pé wọ́n ní kò wà professional bó ṣe yìnbọn yẹn. Ó ní bí àti yìn àwọn ọlọ́pàá nìkan ló lè mọ̀ nípa ọ̀rọ̀ bí a ṣe lè fi ìbọn láti fi lè lé àwọn èèyàn sẹ́yìn, bóyá ó ní bí wọ́n ṣe máa gbé ni o, bóyá ó níbi tó yẹ kán yìn sí ni o, bóyá òun wà yìn dáadáa ẹni wọ́n ṣe sọ pé ìyà tó tọ́ àti ìyà tó yẹ àwọn á fi jẹ ọlọ́pàá bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìdùnnú tiẹ̀ ṣubú láyọ̀ torí pé ẹ̀mí tí ò bọ́ yẹn gangan ló ṣe pàtàkì sí gbogbo wa jù. A tún ní fojú sunkún àwọn òṣèré sinimá mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ rántí tí Murphy Afọlábí nínú oṣù karùn-ún ọdún 2023 tá a wà nínú èyí tí yẹn yọ gẹ̀rẹ̀ ní ilé ìwẹ̀ tó fi di pé ẹlẹ́mìí gbà. Ọlọ́run bá mi òkè a ní fojú sunkún ẹnikẹ́ni mọ́ lágboolé òṣèré lórílẹ̀‐èdè Nàìjíríà àtàgboolé olórin àti káàkiri ìdílé eléyìí tí ó láǹfààní àti máa gbọ́ mi, eléyìí tó láǹfààní àti máa wò mí lásìkò yìí. Ká dúpẹ́ Azeez Ijaduade ọlá tẹ́ ẹ mọ̀ gbajúgbajà òǹṣeré sinimá ni. Ìtọ́jú ti dé bá dáadáa, kódà ó ti dìde jókòó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹṣeré sinimá ni wọ́n ti lọ yọjú sí. Ọdúnládé Adékọ́lá ó ti lọ yọjú sí àti ògbóǹtarìgì àwọn òǹṣeré sinimá tí a ò ní lè mẹ́nubà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà lẹ kúkú ń wò lórí tẹlifóònù yín àti lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí social media. Azeez Ijaduade láìpẹ́ láì jìnnà wọ́n discharge á kúrò ní ilé ìwòsàn á dẹ̀ máa bá iṣẹ́ rẹ̀ lọ. Mo kàn fẹ́ ká mọ̀ yìí pé àwọn ọlọ́pàá sọ pé kò ń ṣe ọta àbọ̀ gangan ló bá, kì í ṣe pé àwọn ọlọ́pàá yẹn ń parọ́ o, ọta àbọ̀ gangan kọ́ ló bá lọ́rùn. Tí ọta bá wọlé sọ́rùn yàn ẹlẹ́kọ̀ọ́rùn apolówó, ẹlẹ́kọ̀ọ́rùn apolówó. Ṣùgbọ́n ká dúpẹ́ ẹ̀mí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run bá wa dá ẹ̀mí Azeez Ijaduade tí gbogbo àmọ̀ sí ọlá, Ọlọ́run bá wa dá ẹ̀mí rẹ̀ sí. Ó ní kú nǹkan kan ò ní ṣe láṣẹ Ọlọ́run ọba ọ̀gá àgbà. Ẹ̀yin òṣèré sinimá ẹ wo ẹ lọ mọ́kànbalẹ̀, ẹ ní kúkú ọ̀wọ̀wọ̀, ẹ dàgbà ẹ dògbó, a máa jẹ gbádùn yín dáadáa, ẹ ní kú mọ́ alójú láṣẹ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ sinimá ni Azeez Ijaduade ọ̀pọ̀lọpọ̀ sinimá ló ti ṣe tó sì jẹ́ pé ó ṣe dáadáa. Ibi ẹran tí jáde sinmi nígbà yẹn tó ṣọmọ kékeré, ibi ẹran tí ìró ẹṣin nígbà yẹn bí ọmọ ọdún mẹ́rin ló máa wá eléyìí tí ó ṣe ìró ẹṣin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá eléyìí tó ń gan tí ó ṣe làwọn sinimá tipátipá, ajẹnifẹ́ni, ìtàn mi, iṣẹ́ oníṣẹ́, ọ̀kan lọ́mọ, Flatus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkànnì wọn tún ń pòpọ̀ lọ́wọ́ ní Ìlìṣàn Rẹ́mọ eléyìí tí ò ní pẹ́ jáde bí wọ́n bá ti parí ẹ̀. Azeez Ijaduade tí ṣe ọmọ gbajúgbajà òǹṣeré sinimá ìdí méjì Ijaduade ògbóǹtarìgì ẹni òṣèré sinimá ẹni Azeez Ijaduade o. Ká dúpẹ́ fọ́lọ́run torí pé Ọlọ́run bá dá ẹ̀mí rẹ̀ sí. Akọni ká mú wá sétí gbọ̀yìn ni pé Azeez òkú ó ń bẹ láyé ó ń bẹ láàyè, kódà ó ti ń jẹun pàápàá, wàá pẹ́ láyé dáadáa kọ́ni kẹsẹ̀. Ẹ jẹ́ kí mi ò kúrò lápá abẹ́ òun jàre. Akọni ká sáré mú tíntín wá fún yín nípa tó ń lọ wòrán tó ń lọ nípa Azeez Ijaduade tí gbogbo yín mọ̀ sí ọlá nínú àwọn sinimá yín ilé ìtẹ̀ ń wò. Ọ̀rẹ́ bá lórúkọ tèmi ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.